Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ojúwòye ètò tó fún ni nímọ̀ mọ̀rọ̀ bàtà gbogbo. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ojúwòye tirẹ̀ o. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ẹ̀yin wa lọ́jọ́kọ́jọ́ gẹ̀rùgẹ̀rù báyìí náà là á bẹ̀wẹ̀ dúkùndùkú lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùnrin ẹ̀yẹ lórí tẹ́ ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa Ojúwòye ní ìkànnì ni ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó pẹgbẹ́ ẹ̀rọ níṣẹ́ tó tún ṣe kiri tó tún pàwọ́ bọ̀ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan tí mo yẹn mọ̀ sí Ojútólé lórí ètò yìí ètò wa Ojúwòye kí la fẹ́ máa pẹ̀ kẹ́lù lónìí náà ni lórí ọ̀rọ̀ lónìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ̀nàmọ́ná ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná náà lámọ̀ pẹ̀kẹ́lù lórí ètò yìí ètò wa Ojúwòye níbi tá a ti mọ lọ káàkiri ìlú a máa mọ kí ni àwọn èèyàn ní sọ fún wa lórí kíni lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná bó ní náà mọ̀nàmọ́ná ìyàwó náà mọ̀nàmọ́ná kọ sí wọn bó ní ìrónilágbára tá a mọ̀ sí náà mọ̀nàmọ́ná òun ó ní lágbára bó ló ṣe ẹ̀ ṣe rí ǹjẹ́ wọ́n rí lò bí tó má ṣe ń rí lò ṣé wọ́n sanwó náà wọn déédéé bí kó má ṣe wọ́n sanwó náà wọn ǹjẹ́ àwọn elétò náà mọ̀nàmọ́ná san múná fún wọn san fún wọn níná náà bí àmọ́ bọ́ tàbáyé pẹ̀lú oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ béèrè táwọn tàkòtò sáwọn èèyàn wa níta tí wọ́n sì máa bá wa dáhùn ẹ̀ lórí ètò yẹn tó wa Ojúwòye náà lẹ́tí wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pẹ̀lú ìmọ̀mọ́ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan ní ìkànnì Jígí Alára. Èmi àti àwọn ọkọ mi náà lájọ bọ́ síta lónìí tájọ máa fọ̀bẹ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ wa níta àwọn tó ń ṣetán láti bá wa sọ̀rọ̀. Èmi àti Ọláyínká Gabriel pẹ̀lú Sọ́líò Bákàrè náà lájọ kọ̀wọ́rìn lónìí tí gbọ́ngbọ́n kan sí tí ó sì dùn tí ó lárinrin. Bóyá lórí Facebook lẹ́yìn tí ń wò wá ní ẹ darapọ̀ mọ́ lórí Facebook ìkànnì Jígí Alára. Bóyá lórí YouTube lẹ́yìn tí ń wò wá ní ìkànnì Jígí Alára náà lẹ́tì mọ̀ lórí Facebook. Bóyá lórí TikTok lẹ́tì ń wò wá ní àbíbíkíbi á bọ́ sí gbòòrò ní ìsìn láti mọ fọ̀rọ̀ jomitoro rẹ̀ pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi ìbéèrè tó ní ṣe pẹ̀lú kí ni o ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná tàmọ̀ sí ohun ìrónilágbára mo rò pé ti ṣe tẹ̀ yẹn wa ẹ pàdé mi lókè mò ń bọ̀ náà. Àtúntò àrèrè pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́lé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 07050580241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Báyìí mo ti wà pẹ̀lú àlejò wa pàtàkì kan tí màmá Tàkòtò béèrè sí ní lórí ètò yìí ètò wa Ojúwòye lórí ètò lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àlejò ẹ bá wa dárúkọ yín fún àwọn ààrẹ tó ń wò wá. Orúkọ tèmi ni Comrade Sulaiman Alade Adéwálé tí wọ́n yàn máa sí ìlú Ìdòsùn. Òkè Adúgbàdì. Comrade Sulaiman Alade Adéwálé tí wọ́n yàn máa sí dúdú. Ẹ ṣe bàbá lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná wa ni àgbéjáde wá. Bí àkọ́kọ́ tí àkọ́mọ bílẹ̀ náà ni pé ìhàwó ní iná mọ̀nàmọ́ná kọ sí yín. Iná mọ̀nàmọ́ná láìsí iná mọ̀nàmọ́ná kò tó ń lé fún wa. Nígbà náà ni àwọn òṣìṣẹ́ ọrọ̀ ajé wa ni.
la fi ń bọ́yàwó la fi ń bọ́mọ la fi ń bọ́ sí ìwà náà. ilé fi ń ṣe dáadáa tó wà lè jù wá bá wa dárúkọ fún ọ̀rọ̀ alẹ́ tó ń wò wá. Sọ́lí ìwọ Mọ́kànlé ìbéèrè tá a fẹ́ bí ni pé báwo ni iná mọ̀nàmọ́ná ṣe nípa sí ẹ̀yin gangan. olórí ẹ̀ tó pé orígun náà fíjì wá ní fíjì ní parí nǹkan àáríná gíláàsì ní tó wà ní fíjì àáríná chájì àáríná sí nǹkan nílé. tó bá wa dárúkọ yín fún ọ̀rọ̀ alẹ́ tó ń gbọ́ wa tó ń wò wá. ìyáàfin orí tó kẹ́ tí ìpínlẹ̀ tó fẹ́ bí lè pe ìyàwó ní náà ìjọba ẹ̀kọ́ sí yín àti pé bó ló ṣe wúlò sí yín sí lẹ́nu iṣẹ́ yín. ìgbà tí wọ́n mọ́ múdé ni òjò kára àǹfààní rẹ̀ jẹ mọ́ àárọ̀ játa tí wọ́n bá múná dé àwa gan lówó lọ́wọ́ àárọ̀ játa ọrọ̀ ajé ti kú nígbà tí ó sì ná iṣẹ́ tá a sì ń ṣe iṣẹ́ tó jẹ mọ́ṣẹ́ náà ni. bàbá bàbá dárúkọ yín fún ọ̀rọ̀ alẹ́ tó wò wá jákèjádò lédè àgbáyé. orúkọ tèmi ni Adésínà Taofik. Adésínà Taofik bàbá wa lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná náà ló gbé wa dé ọ̀dọ̀ yín ohun àmúṣe agbára hàn pé bíbá sí iná ọ̀pọ̀lọpọ̀ kan lè ṣe ṣe ìyàwó iná mọ̀nàmọ́ná kọ sí àti èkó ló ṣe wúlò fún yín sí. ẹ ní iná tí ó sì kó bá ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wa kò jẹ́ kí ara máa ń lọ́wọ́ fún ìwà torí pé tí wọ́n ní lóde ọ̀gá dùn ní ìgbòmílò orí ńlọrọ̀ iṣẹ́ wa dà ń sìn ó dà kò kí ń ṣe iṣẹ́ tiwa nìkan gan throughout Ọ̀yọ́ state ní gbogbo throughout Nàìjíríà nǹkan tó jẹ́ ní everybody ló fi wọ́n ṣiṣẹ́ ó ti kó bá ọrọ̀ ajé wa tí yorùbá dẹ̀ ṣe sùúrù ní ilé pẹ̀lú situation Nàìjíríà ń sìn ṣèṣì ní kí ọmọdọmọ kíyàwó náà má sì gbàwé yàwó nínú bàbá ọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́ ọ̀rọ̀ mọ́láyé. ní ọ̀dọ̀ arákùnrin wa kan lẹ́nu ọ̀gbẹ́ni wọn ọ̀gá ni wọ́n lẹ́nu iṣẹ́ tí wọ́n náà adúgbò ló bá tó bá fẹ́ àti látàárọ̀ abánábì kan báyẹn iná ẹ bá dárúkọ yín fún àwọn ará nínú pé àbọ̀ tó bá kù bẹ́ẹ̀. ìyàwó ní iná mọ̀nàmọ́ná náà tẹ bá kọ sí àti pé bóun ló ṣe ṣe kókó sí yín sí. ọkọ ìyá ẹ̀ ní bàbá ní àlè ìyá ẹ̀ ní bàbá ní. iṣẹ́ wo gan lẹ fi náà ṣe. mo fi iṣẹ́ iná mi tó ń dìbò ń dì gbogbo eléré àwọn olórin DJ àwọn music society churches mosque ní iṣẹ́ tèmi. ẹ ṣeun iná mọ̀nàmọ́ná tẹ́ ń ta àwọn òwe tí ò dá yìí lásìkò yìí ọ̀nà wo lẹ̀ ń gbé gbà láti máa lo iná láti máa fi ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀yìn ṣe tẹ̀yìn láàyò ẹ fi ń gbẹ́ gbogbo ara. ṣe rí àwọn Yorùbá ní pé pàtí kápọ̀ kò jẹ́ ìgbò kan sì ṣe rí ilé ayé tá a sì wà rí kéèyàn náà kò kápọ̀ kò jẹ́ ìtura ẹ̀ òṣìṣẹ́ náà bá ní ọ̀rọ̀ situation tí wọ́n ṣe ní sìn ènìyàn yóò bá mú wọn yóò di orí mi yóò sì máa ọ̀pọ̀ máa ti fi inú ilé yẹn tí ọ̀dà ti gbà lórí ìyàwó yẹn kéèyàn ọgbọ́n lè yan ọmọ ẹja sí nígbà tí yàwó tí èèyàn bá yẹn ti papọ̀ nípò ti dájú ni pé kíṣẹ́ ìyàwó àkọ́kọ́ mọ́ papọ̀ ó máa yẹ pé irú iṣẹ́ tẹ́mi ṣe ní ìsìnkú jẹ mọ́ náà inú ìyàwó mi ṣe tó jẹ mọ́ náà ṣèṣì ní kí mo lé ọmọ ti dà àánú ọlọ́run tó máa jù torí pé iṣẹ́ mi àti ìyàwó mi papọ̀ mọ́ra wọn lèmi bá mú wálé tí ò bá sí lọ́la òun náà gbé sàlẹ̀ ní òkú sókè àsámọ̀ yìí pé
òní báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ a sì nínú ìgbàgbọ́ ọlọ́run pé ọlọ́run ló mú àsìkò yìí wá yóò sì mú ìgbà tó dáa wá àjọ mánéjì ní lọ́rọ̀ fi ń sàmúlò wa kì í ṣe pé tá a bá ní ká dúró tọ̀rọ̀ náà yìí ọgbọ́n là ń dá sí o ìṣẹ̀lẹ̀ ráwọn kọ́sítọ́mà táwa náà tó ń gbéṣẹ́ wá náà a lè fi progress generator kò sí pé bí a bá dé ìsìn ní nàìjíríà yìí kò sí pé mo gbéṣẹ́ kan wá ọ̀rẹ́ mi kan wá gbé nǹkan wá ẹ sáré bá mi sóde tí ọba ti mú wá ọmọ ìlẹ̀ wá wípé àwa náà bẹ̀rẹ̀ àwọ̀ á sì bọ̀ mọ́ ilé tó ń ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run ọdún ọwọ́ ọlọ́run láti ń dúpẹ́ ní oríṣiríṣi ìgbé ẹ̀bà gbé ọlọ́run gbogbo kọ̀ọ̀kan nìyẹn àti sọ pé pàtó bọ́lọ̀ ṣe é ṣe lóṣù dà àmì pẹ́ bọ́lọ̀ ọ̀gá ńlá kò lọ mánéjà ara sólà àfi ń tanná sùn lálẹ́ tábà fẹ́ mú torí expenses kan máa tábà ní afẹ́ ra ní sólà tọ́ọ̀ṣì kan tó jẹ́ ìṣáájú gan ẹ máa wọ pé iná láti chájì àlè ra àlè lu oṣù gbogbo nǹkan tó wà nílé iná fẹ́ bàjẹ́ tán gbogbo tv wa gbogbo electronic tó wà nílé àárín náà fi kò sí nǹkan wálé àráyọ̀ nǹkan la àráyọ̀ 200 ìdámáná ayọ̀ náà aṣọ níta àwọn afẹ́ ní nǹkan tó wá wẹ́yìn kó tàbí afẹ́ lọ sí o náà ti bá mọ́sọ̀ tó jẹ́ pé bá àráyè àtẹ nínú ètò ara tọ́. irú iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe nígbà tó jẹ́ pé iná ọ̀nà wa tó bá wọn. ọ̀nà tó ń jẹ́ náà kí ló dé wọ́n á ń gbé ìgbẹ́ ọ̀nà owó lẹ̀ ń gbà lo iṣẹ́ yín láti pé ẹ̀lò iná àmọ́ná. ìjọba ń bá òkè ní àwọn bóòlù agbọ́dọ̀ yìí bá àwọn akẹ́kọ̀ọ́ fún wa nígbà tí wọ́n jẹ́ jẹ́ ká bá káàrà ní ọ̀pọ̀ bá tọ́ka àlùfọ́ bá ìjẹ́ ẹ̀ bá yẹ̀ sí àyẹ̀wò ìgbọ́dọ̀ fún ìgbà ẹgbẹ́ tí a máa tẹ́lẹ̀ ní ọ̀pọ̀ pé iná ṣe kókó ṣiṣẹ́ tẹ̀ pọ̀. ọ̀nà wo lẹ wá ń gbà ta ọjà ilẹ̀ tẹ̀ ń gbà sọ̀rọ̀ ajé láì pé ẹ̀rí náà. àrọ̀ náà jẹ́sẹ̀ orí wípé tá a bá ní kára búlọ́ọ̀kù ní ìsìn ìwọ̀nba nǹkan táàrí lórí ọjọ́ òun iná lórí búlọ́ọ̀kù ó ti ojú kan náà ló kọ́ sí. bí 30-something years báyìí tẹ́ ti wà nídìí iṣẹ́ electronics à ń tún nǹkan ṣe àwọn bá bàjẹ́ wá gbọ́ wá sọ́dọ̀ yín láti wá tún un ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí àbá sì rí ná ṣiṣẹ́ yín ọ̀nà owó wálẹ̀ yín gbà láti lo náà mọ̀nàmọ́ná láti fi ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. tí o bá ṣe ìlú lórí ṣọ́ọ̀pù rẹ̀ wá lórí ipò ọ̀run gbogbo náà ni wàá fi ṣe wọn tó wá lè ṣe. tí sẹ́gbà ti ń lọ oníṣẹ́gbà ti fún ọ lówó wọn mọ̀ ká ọ̀dọ́ ẹ̀rọ pẹ̀lú wọn tán náà àbí wọn ò tán náà wọn mọ̀ ká ọjọ́ ni tó bá lọ́wọ́ àfẹ́ lé kọ́sítọ́mù ilé kó sí wọn yẹn náà wà lọ́ra tí wàá fi sáré sínú abẹ́ ṣe. mi ò ní pé epo tẹ lọ́ra ẹ̀ dá sínú jẹnẹrétọ̀ ẹ ṣeun. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. ẹ jẹ́ kí n tún béèrè ìbéèrè báyìí lọ́wọ́ yín pé ǹjẹ́ ẹ̀yin gan fúnra yín yálà nílé tẹ̀ ń gbé ni àbí ní ṣọ́ọ̀bù yín tẹ̀ ń lò jẹ́ pé iná ṣe pàtàkì sí yín ǹjẹ́ iná sanwó náà yín déédéé bí? sí ìgbàgbọ́ pé àdúrà ti sanwó àwọn bí ìlú lókè bá bí ìlú tí ó ti sí ìgbọ́n sanwó lọ́tọ́ lábàtì àwọn sọ̀rọ̀ lé àwọn tí iná lọ́dọ̀ ti wá lóṣẹ̀ ilé gan yóò tọ́jú márùn-ún àwọn ti gbàgbé pàwọ́ àti ìpàdé pàṣẹ. torí pé ní ẹnu gọ́mẹ̀tà nígbà tí àwọn òṣìṣẹ́ ìjọba kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wọ́n fún wa yí wa pé gbèsè táwọn èèyàn jẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ náà o nígbà tí gbọ́ pé lẹ́yìn bàtà pé ilé ọ̀sìn kan gbajúgbajà nílẹ̀ Ìbàdàn tó jẹ́ pé wọ́n yọ náà wọ́n ń tẹ̀ látàrí pé owó ná ilé iṣẹ́ tó jẹ́ pé ó gbajúgbajà tó tóbi inú ká tó wọ́n sọ̀rọ̀ àwọn ilé-iṣẹ́ kéréje jẹ́ pé àwọn náà sanwó lọ́lùfà tí wọ́n fi yọ náà wọ́n lẹ̀. tí ó sọ fún àbúrò náà sọ́nà ìjọba kálukú lọ́mọ àbúrò ẹ̀ ní jẹ́ nẹ́pà ń gbèsè láyé ẹ̀ẹ́dẹ̀jẹ̀ nẹ́pà rẹ̀ gbogbo nẹ́pà máa gbowó rẹ̀ ibi òkè nẹ́pà ò disconnect ní ilé rẹ̀ tó bá fẹ́ lọ padà sówó àpàdà sanwó. mi ní pé ẹ̀yin sanwó náà yín dédé lédè kan. sanwó náà dédé bóyá gbogbo ìyàn àwọn tẹ́tẹ́ bíi kọ́ọ̀pù ọ̀pọ̀ ìyàn bí àjẹwà náà fi sọ bẹ́ẹ̀ ọ̀tà àwọn táwọn iṣẹ́ báyìí tó wà sí wà ṣọ́ọ̀pù rẹ̀
tó ní nǹkan tó lè gbogbo ọkọ̀ rẹ̀ lọ sí ìṣẹ̀ ìlú mọ́tò káwọn ibi tó sì lókòwò tí ò lè sí náà nígbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó lè sanwó lọ sí. ṣé èrò pé ìpèsè pé bóyá torí báwọn yìí ní ìsanwó iná ládùúgbò àbí ní ṣọ́ọ̀bù ló fa iná tí wọ́n tàn ní. àdúgbò títí wa àwa ń sanwó náà o ládùúgbò títí wa àwa ń sanwó náà ó tún ṣe wá fi ìyá náà jẹ wá ní òye wa àwa ń sanwó náà ládùúgbò wa. ṣé kò ṣe pé bóyá àìsanwó náà dé bí aráàlú ló fa kùdìẹ̀kùdìẹ̀ tó yí ó dé bá àdúgbò tí kò tó ṣe pé àwọn elétò iná náà sọ pé ọ̀pọ̀lọpọ̀ lè tó di àwọn lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kùdìẹ̀kùdìẹ̀ táwọn náà ń lò fún ẹ̀rọ náà làwọn náà rówó láti fi jẹ́ pé iná fi rí báyìí lórílẹ̀‐èdè nàìjíríà sí pé bóyá ọ̀dọ́ tí iná ń bẹ̀ náà ọ̀rọ̀ iná náà èyí náà máa fi ń ṣe bákan bákan tẹ́ ìfẹ́ tẹ́ máa fẹ́ tẹ́ ìfẹ́ ìtòkè sanwó lọ́dọ̀ ṣé rí ilé ẹgbẹ́ mi lọ ẹ̀ ká bá ní ká mọ̀ tún ọ̀rọ̀ ń bẹ̀ ń bẹ̀ orí wọn ní baálé lékú ẹlọ́mọlé mú fún lóúnjẹ ṣé báyìí lọ́pàá òkú tí president ń ṣẹlẹ̀ ní ìjìyà kódà president wa lọ́wọ́ ìjọ ò lè sọ pé pàtó bí náà ṣe ń lélẹ̀ pẹ̀nkẹ́lẹ́ mẹ́sàn-án fúlàmù mẹ́rin minister for power ọmọ ń parí lébi pé yóò máa kàn kọ́lọ̀ mọ́ ìgbésí sọ pé ọ̀rọ̀ náà yóò ti gbàgbé ti pẹ́ òbí ń ṣèyọ̀ sí wọ́n sì ní ilé tó ṣe é dàwù lọ́jọ́ kan ní kò ṣe é kọ́lá àwọn ọdún mẹ́wàá ọ̀rọ̀ náà yẹn ká tó bí wa àtìgbà táwọn náà ti ń bẹ láyé ni náà ò ti dá ọlọ́run láwà àwọn àbẹ̀kọ́ náà jẹ́ kí ẹni tí ó rán lọ́rọ̀ wá lọ́rùn tí ó bá wà fún iná ìṣe ni ló fi lè kárí gbogbo àwọn tá a bá ní ká mọ̀ gbò nìyẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn tó jẹ́ gọ́ọ̀mẹ̀ntì dáńsẹ́lọ́nà gọ́ọ̀mẹ̀ntì náà lè sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ta nẹ́pà nísìnyí àwọn gọ́ọ̀mọ̀ fún ọmọ ń paná débi pé àwọn tán á bíìlì tá a bá tiẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pọ́sẹ̀ náà àwọn tán á bíìlì gan kò sí nǹkan tán lè dá wa lò torí pé casual àwọn náà tá a bá fẹ́ kó bá wọn á nì gan fún wa ní id card ìyáfilé identify ara pé nẹ́pà ọ̀fíìsì àní wọ́n mọ̀ owó lẹ̀ ní torí pé àwọn náà casual wọ́n gbà wọ́n láti máa á bíìlì wọn lè sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ iná ní Nàìjíríà tó ń ṣẹlẹ̀ gangan nípa ọ̀rọ̀ náà kò yí ẹnìkan kan Ọlọ́run ní kó bá wa tún ṣe kó bá wa tún Nàìjíríà ṣe náà ni. ìjọba áfíríkà wò ọ̀pọ̀lọpọ̀ tí àwọn náà wà sí wàjú pé àbí ọ̀rọ̀ owó náà ṣé ẹ̀yin náà tẹ̀ ń san iná tó kẹ́ pé ẹ̀yin láǹfààní láti san iná tẹ̀ pé iná tí ẹ̀yin náà fún ẹ̀yin náà rẹ̀ lè ti pé kí ìjọba kàn sí ojú ìjà ilé kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ní ọdún máa máa sọ pé nípa mọ́tì tí iná yẹn bá ti jà máa dẹ̀ lórí ìlú ọmọ sí ọdẹ ìjà ìlú bá jà àbí tí èdè ọmọ ìlú bá jà ìlú bá ti pẹ́sẹ̀ báwo ni ìlú wá ń yẹ sanwó máa dẹ́ ta wọ̀ sí báwo bá pèsè ta àbí wá sí tó lẹ́gbẹ́ ìjọ ọwọ́ ó kéèké ilé ìlú náà àwọn sáyìn ọmọ máa ti tọ́ àbàtàlẹ̀ ọ̀dẹ̀ bá dé náà ẹ̀rù ẹ̀ máa kú iṣẹ́ wá dẹ̀ gbà kú ìlú ìṣẹ́ ìgbà dáadáa ó máa jẹ́ kí bàbá yìí jẹ́ àmà àpáyà máa bá ń lè sí àdáyé wọn tó bọ́ sí ìpínlẹ̀ ní àwọn àwọn tó lọ́wọ́ nílẹ̀ tó bá yẹ ọ̀ ẹni tó máa sọ orí ìlú àwọn tó lè fi ìpínlẹ̀ tó gbà fún ọ tí wọ́n bá wà ẹ̀kú àwọn ọ̀rọ̀. bá wa rí bẹ́ẹ̀ bàbá bó lọ̀rọ̀ ṣé ẹ̀sẹ̀ ń sanwó náà yín déédéé bó ni ìyẹn lọ́dà yín àtàwọn tó ń pín bíìlì náà bó lẹ ṣe ń ṣe. nígbà tí mo ti sí tí mo orí nídùú mi mo rí yá nígbà tí mo ti sí àwọn náà lè kọ wá pé owó náà láàrin oṣù kan tí wọ́n bá múná wá ní bí ọjọ́ méjì ọjọ́ méjì yẹn ti 45 tó kábáníkàwò pẹ̀lú wọn náà wá 30 minutes láàrin oṣù kan so sẹ́yìn òṣèlú wà yára wá béèrè owó náà wọ́n bá wà gan wọ́n bá sọ pé wọn náà àwọn ará àdúgbò gan òní fún wọn pé iná ọ̀la rí ló bá náà fẹ́ ká wáyà lọ nígbà tí ò sí iná gan kí ni wáyà ṣe so ìyá àwọn náà lára ti ká wáyà nígbà tí ò sí iná láàrin oṣù kékeré àti ìgbọ́n fẹ́ bó láwọn wọ́n fẹ́ bó olólóṣù sínú wọn náà wọ́n tàti ìṣe pé wọ́n mú láàrin oṣù kan wọ́n lè dé wọ́n lẹ́gbàá fẹ́ ká àwọn ará àdúgbò kẹ́ka bá fẹ́ ká kò ní nínú nígbà tẹ̀ ká gan pé iná wà ní so kò. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. ọ̀nà ó lẹ́rù pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìlú
ìpínlẹ̀ àbíjọba ìbílẹ̀ ilé ìṣèjọba láti fún tí inú òwe tí ó ti dé tí ó fi di tọrọ fọ́nkálé àbó àìdí ọ̀rẹ́ yìí náà ní pé tẹ̀lé sọ fún ìjọba pé tíjọba bá sí báyìí ọ̀rọ̀ náà yóò tún rọrùn díẹ̀ fún wa ní lílò. ṣe rí àìdí àgbẹ̀mọ̀ kan ní pé ní tó ti dáa jù máa ní pé kọjá pé stéètì kọ̀ọ̀kan ní ọ̀gbọ̀n tẹ̀lé ti àgbẹ̀kùnrin ọ̀wà lọ́rùn àbẹ̀ lọ́hùn ká pé ní nàìjíríà táwọn bá sì wà pín ní tó lè mú ọ̀gá balẹ̀ lórí iná ní kí stéètì kọ̀ọ̀kan máa jẹrẹ ìtì náà tọ́lọ̀ fi lè sànú wa nìyẹn tá a bá ní nàìjíríà ní ọkọ̀ tó lọ àdé kúrò ní ẹ̀dá àbí àdéhùn tó wà nìyẹn. ẹ ṣe ẹ bá a dákun fún àwọn ilé ẹ̀kọ́. orúkọ tó ń adé sínú ọ̀gá tó ń ṣe smart system ní àgbẹ̀. ìjọba lè gbà láti wá àdínkù bá kùdìẹ̀kùdìẹ̀ tó dé bá ọ̀rọ̀ náà tí ó fi rọrùn gbọ́dọ̀ àdúgbò. ọ̀nà tíjọba lè gbà tí wọ́n fi dá wọ́n sàánú wa náà ni ká bá wa fi náà lẹ̀ ká lè mọ ọ̀rọ̀ ajé ṣe torí iṣẹ́ wa jẹ mọ́ ná tábà sì ti rí ná kò sọ̀rọ̀ ajé kankan fún wa àwọn èèyàn béèrè nǹkan tútù wọn ò rí ẹ wo inú àwẹ̀ tá a ṣe tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo inú àwẹ̀ báyìí ní sáàrì á lò náà ní tí yóò fi mọ́ téèyàn bá fẹ́ sínú nǹkan tútù nìkan yóò fi sínú ní ìsìn tí a fi ṣàwẹ̀ tán àrí nǹkan tútù tà àwọn agan bàbá mu nǹkan tútù ẹni tó bá lọ rà láti kínní òní náà làwọn gan rí ta fi mu nǹkan tútù tí ò kí wọ́n ṣàánú wa. ọ̀nà wọn wá lè rò pé ìjọba lè gbà láti jẹ́ kí ọ̀rọ̀ náà bí ìyọ̀kúyẹ tó bá tó kúrò bẹ́ẹ̀ àti tó lè wúlò lórí tẹ̀lẹ́mù àti ìjẹ́. tí ó bá jẹ́ pé ìdílé tí ó máa wà ní ìdílé ó máa bẹ́tà sọ́nà gẹ́gẹ́ bí ìjọba ìwé ìdílé ìgbà tí wọ́n ń gbé àwọn tó máa ń lọ káyọ̀ ní ìdílé ìdílé àti ẹ̀rí àná máa dá ìdílé àná máa tẹ̀ pọ̀ ọjọ́ ìwé ìdílé 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 àná máa tẹ̀wọ̀n sí pé lẹ́yìn àwọn tó ń mú ìdílé tó bóyá àníyàn ọ̀tá àníyàn but ìjọba ṣe ń débi lọ bí àwọn ṣe bá wà ní sábà fún wọn lọ́jọ́ mẹ́ta ẹ̀ mọ̀ tó ń sọ lọ́wọ́ wa ẹ̀wọ̀n kì í ní títí ìlú ọba àwọn bá lónú kí ló wọ́n gbà ìdí o nípa àlùkò wa nípa àlùkò wa àwọn náà sọ láti ní ìlú máa pè wá tí wọ́n bá jẹ́ pé èmi ló lè tó ẹ pé táyì lọ sí wọ́n dà sọ ọba rẹ̀ wọ́n máa ń gbọ́dọ̀ àìsàn ìsìn àwa àwọn tí wọ́n bá rí àti ọ̀gá ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ àwa òṣìṣẹ́ ẹ ti tún bí ní ìbéèrè báyìí pé iná mọ̀nàmọ́ná ọ̀nà ó lérò pé ìjọba orílẹ̀-èdè lè gbà láti jẹ́ kí nǹkan dẹrùn fún àwọn ẹ̀fún ẹ̀yìn tẹ̀ ń lóná. ọ̀nà tẹ́mi kan rò pé a lè gbà ni pé bóyá kí wọ́n dá padà sọ́dọ̀ ìjọba bọ́sà àmọ́ ẹni tó ń parọ́ nù wọn bóyá aládàáni ní parọ́ ní bóyá ìjọba ní kò yé wa kankan irú bí àgbóṣe ẹ̀ kó sọ́fà ní rárá ní irú òkè àdó yìí ká sọ́fà náà ìrora súnmọ́ ibi tí transmitter wa wà tí ó pàṣẹ wọn kà sọ́fà náà kò tí ò sí láti fi 30 even 5 years àyẹ̀ máa ń fi àdúgbò yìí tọrọ ní ọmọ tó ní lọ́gbọ́n wọn láti ìwádìí tó mọ́tò ìyàrá tó ti ń kúrò ládùúgbò ìtòrí náà. ọ̀nà owó wà lè rò pé ìjọba lè gbà láti jẹ́ kí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná kó di ohun tó jẹ́ pé yóò di tọrọ fún kálí lórílẹ̀‐èdè wa. pẹ̀lú nípa ilé ìlú ìdáhùn sí torí pé mo lè sọ pé bí ọ̀pọ̀lọpọ̀ tí nípa lè lù tí ìjọba lè lù tí mo fi di kiri torí because mo don't see any tó bá tẹ̀ jẹ́ bí ọgbọ́n tẹ̀yìn náà tẹ̀ ti mọ́rò gẹ́gẹ́ bí ọgbọ́n àtinúdá pé àtijọba bá ti ṣe báyìí lò yóò jẹ́ kí iná mọ̀nàmọ́ná kárí. tí mo lè sọ ni pé kí wọ́n fún wa ní tó bá lè pè é mítà tí wọ́n pè mítà yìí. ìpè mítà tó bá lè pè é kárí ṣe mọ̀ pé tó bá lè pè é mítà yẹn kárí yóò lè máa iná lè kárí iná lè máa lọ sí ẹnì tó bá tún rí owó gbà ní ìdílé tá ti náà ra káàdì tá ti ń ṣèṣe náà lè máa ṣùgbọ́n bóyá nítorí pàtàkì èèyàn sanwó náà déédéé ìjọba náà lè fún wa ní lójú ọgbọ́n bá ti kúkú pé mítà yẹn tí àwọn èèyàn bá ti ra káàdì ìdúró iná tó bá ti ra káàdì kò sí iná ọgbọ́n tí mi ò kú lè dá yẹn tó bá lè gbìyànjú pé kò tó ní káàdì pé ní káàdì ìrìnkèrè ọgbọ́n tó lè dá yẹn. tó ẹ ṣeun àlejò wa ẹjá fún dókè lọ́nà mò ń bọ̀. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. ọ̀rẹ́ báwo wá ní ọ̀rẹ́ báwo wá ní báyìí. ọ̀rẹ́ máa lọ ṣe náà nínú ìlú
choice bá tó ti lóhùn ìgbóyún máa lọ ṣe. èmi náà ti fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ pé kó lọ ṣe. orí bí mo ṣe kù báyìí. torí kò ní dákó bí ọmọ tí ò ní bàbá. orí mo ṣe kùkù tó àwọn èèyàn ṣèyàn lóore mọ́tò wọn ti mọ̀ pé èèyàn lóyún báyìí. ẹ̀yin ọmọ mi owó tí wàá sí èkejì rẹ sọ́ńbẹ́ ni mò ń gbọ́ látàárọ̀. bàbá láńlọ́ọ̀dù. gbogbo ẹni mò ń gbọ́ sórí nǹkan tó ní kó o ṣe yẹn ẹ má ṣe o kò sí eré nínú kéèyàn ṣe oyún o. bàbá ẹ̀ lè understand. bóyá ọmọ kankan tó kù tó yẹ kó bí láyé náà ló fẹ́ ṣẹ́ dànù yẹn o. bàbá láńlọ́ọ̀dù ẹ̀ lè understand. tí n bá ti wá understand ìwọ náà yẹ kó ọ̀nà lè understand wípé ẹ̀mí tiẹ̀ náà ó má tà sí ẹ o tó bá lọ ṣe oyún yẹn tán tí nǹkan bá ṣe wọ̀ gan fún rẹ̀ ńkọ́. má ṣe oyún o. ǹjẹ́ tá bá rí ẹni tó nílò ìrànlọ́wọ́ lórí ìkìlọ̀ yìí tàbí òmíràn ẹ kàn sí àwọn ilé-iṣẹ́ tó máa ń ṣàfilọ́lẹ̀ ìkìlọ̀ náà fún ẹ̀kúnrẹ́rẹ́. ọkọ ìyá ẹ̀ ní bàbá ní. ọkọ ìyá ẹ̀ ní bàbá ní. àlè ìyá ẹ̀ ní bàbá ní. ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí a ti ń bá bọ̀ lórí ètò yìí ètò wa ojú ìwòye níkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ohun àmúṣe agbára ó náà la sì wá o àti ìkúrò ń bẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ wọn lẹ́ẹ̀kan pé àbẹ́dókè lọ́nà mo ti wá wà pẹ̀lú àlejò pàtàkì kan tó jẹ́ pé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná dáadáa tá a mọ̀ sí ohun lágbára tó yẹ pé kò sí jújú kan tẹ́lẹ̀ fi bọ̀ wọ́n lójú ń bẹ̀ kò sí o gbẹnu sọ̀hún rẹ kò sí bẹ́ẹ̀ mọ́ torí pé kí ni iṣẹ́ tó jẹ́ pé wọ́n ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ ni amòye ni wọ́n nínú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbègbè tí wọ́n wà. bàbá wa ẹ bá wa lọ́rọ̀ kan yín fún àwọn àlẹ́ tó ń wò wá. orúkọ mi ni Musa Abdulaziz. ẹ jẹ́ bá wa gbóhùn sókè dáadáa ká torí fún àwọn àǹfààní àwọn tó ń wò wá káàkiri mẹ́rin àgbáyé. kí atọ́kùn orúkọ mi ni Musa Abdulaziz tí mo dẹ̀ jẹ́ olùdarí Emi Brothers electrical engineering. ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ ti dárúkọ yín fún wa jẹ́ ká mọ iṣẹ́ tí ẹ̀ ń ṣe bàbá wa orí ọ̀rọ̀ ètò mọ̀nàmọ́ná iná mọ̀nàmọ́ ohun àmúṣagbára náà ló gbé wa wádé ọ̀dọ̀ yín àti nágbàrá àti nágbòrò àti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ oríṣiríṣi àwọn èèyàn tó wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà tó yẹ pé iṣẹ́ iná mọ̀nàmọ́ná náà fi ń ṣe iṣẹ́ náà fi ń bọ́yàwó bọ́ọ̀mọ náà fi ń gbé bùkátà létí jẹ́ pé láìsí iná tá à ń wí kò sí kankan tí wọ́n lè dá ṣe ṣùgbọ́n nítorí ká kàn sí ẹ̀yà ọ̀jọ̀gbọ́n náà ni pé a mọ̀ pé ẹ̀yin lè lè bá wa tàn mọ́lẹ̀ sí ohun tó rú wa lójú torí àwọn kankan mọ̀ pé ká lo iná mọ̀nàmọ́ná lásán ni àwọn mọ̀ ṣùgbọ́n ohun tó sodo sí pẹ̀lú ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná ó pọ̀ kà sí àrà mo sì mọ̀ pé ẹ̀yin ni Ọlọ́run gbé àṣẹ ìlọ́dọ́ pé ẹ lè bá wa sọ lórí ẹ̀ dáadáa nítorí náà la ṣe dé ọ̀dọ̀ yín láti máa tàkótó àwọn ìbéèrè kan tàbí méjì sẹ́yìn tẹ́ mọ̀ bá a pẹ̀kẹ́ lò bàbá mo ṣe bẹ́ẹ̀ sí tán láti dáhùn àwọn ìbéèrè náà dáadáa pẹ̀lú wa. ẹ ṣe àtẹkùn. ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ béèrè ni pé kí n ṣe tó wá béèrè àwọn ìbéèrè wọn ní ọdún tó lọ kó tó parí ìyún December 13, 2023 àwọn àjọ kan mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tàmọ̀ sí Báyọ̀ Adélabú ó sọ àwọn àdójúkọ tí à ń dojúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ọ̀rọ̀ náà nínú ẹ̀ ló ti mẹ́nuba pé àwọn iléeṣẹ́ kan wà tó jẹ́ pé torí àìsí iná ìjẹ̀kan kò gbà wọlé àti pé owó tà ná lórí dísù àti epo pẹntiró ó pọ̀ púpọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà owó tó yẹ kí ìjọba máa rí orí dísù àti pẹtrol là ń ná lórí ìjà ṣé bóòlù sí lápá àtọ̀dọ̀ yín bẹ̀ bàbá. ẹ ṣe àtọkùn ṣe rí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná jẹ́ iná nǹkan tó jẹ́ pé nǹkan tá a lè fi wé ní Nàìjíríà kò yẹ kí ìjọba fi ọwọ́ yẹpẹrẹ mú torí iṣẹ́ iná mọ̀nàmọ́ná particularly kò sí iṣẹ́ tí ò rò mọ́ especially àwọn àtàtẹ̀ tó jẹ́ electrical àwọn iṣẹ́ tó rò mọ́ pọ̀ ẹ̀yẹn òwú wẹ́dà wà ń bẹ́ẹ̀ kò sí irú lébò ṣe lè dáa tó fún òní fẹ́ finance àìmọye iṣẹ́ ni ó jẹ́ pé tí ò bá ti síná mo fẹ́ lè sọ pé kò sí nǹkan kan ọ̀rọ̀ náà bí wọ́n ṣe mú and then bí wọ́n ṣe ẹ̀mọ̀ oríṣiríṣi orúkọ wọn ti sọ
bí nepa ní powerwood ní nǹkan kan ní sọmọ tó yẹ pé a ní problem lórí ẹ̀ nítorí ẹ̀jẹ̀ ká máa ní problem lórí ẹ̀ náà ni pé wọ́n ní amúkùn ẹ̀rọ ẹ̀wọ̀. olókè lẹ́wọ̀ ẹ̀wù ìsàlẹ̀. ẹ̀wù bá tí ọ̀rọ̀ náà ti ń bá bọ̀ nísìn lórí ọ̀rọ̀ náà àwọn tí a ní àwọn àdúgbò wọn ti ẹ bẹ́ẹ̀ àti ìgbàdúrà kọ́múnádé àti ìgbàdúrà kọ́múnádé 3 days. Because gbogbo àwọn wáyà wa underrated ni àwọn èbí wa tí wọ́n yá wa wáyà fi wà bẹ́ẹ̀ láyé tẹlifíṣàn kan ilé bíi 20 tá lọ́ máa wo tẹlifíṣàn ní olè ẹ̀yin náà wá wo nǹkan nísìnyí so ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná gbogbo nǹkan ló ti fún everybody ní diversion débi pé ẹ tó ń ṣiṣẹ́ wẹ́dà ó lọ ń ṣe ọ̀kadà ẹ tó ń ṣe electrician ó ti lọ ń ṣiṣẹ́ míì so oríṣiríṣi nǹkan ni ìjákulẹ̀ tí iná yẹn ti fún wa ẹ wọ àwọn companies ẹ̀sà ìdúrà bẹ́ẹ̀ ìfúdà náà ni so ẹ máa yẹ companies tó ti lọ látàrí àìsínà mọ̀nàmọ́ná. ẹ ṣeun bàbá wa tí ẹ bá tí kí n tó tàkò tó béèrè ìsìn pé ní àsìkò tá a wà yìí wọ́n jẹ́ kó yé wa pé iná mọ̀nàmọ́ná tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ló ti wọ 40,000 megawatt síbẹ̀ lórí lóòótọ́ bàbá. Gama ṣé wọ́n lo mẹ́gbẹ́gbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so láti fi develop ẹ̀ náà ni pé megawatt or no megawatt a ń lo iná dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ so people àṣẹwọ̀n àwọn àìmọye èèyàn tó ra StarTimes ní GoTV ní tó yẹ pé because of the iná náà ni mo fi ra káàdì so megawatt or no megawatt ẹ̀ ṣe mọ̀ amúpọ̀ ẹ̀wọ́ náà ni ṣùgbọ́n tí wọ́n bá lè try láti torí ìbẹ̀rẹ̀ iná yìí ibi tí wọ́n ti lè mú ṣòro rẹ̀ pọ̀ gan especially for àwọn tí wọ́n ń darí wa lórí àwọn NEPA kò sí nǹkan tẹ́ lè bá dọ́dọ̀ wọn tẹ́ lè sọ pé àwọn ni àtúnra náà ni nígbà tá à ń ra transformer tá à ń ra wáyà tá à ń ra pole tá à sì sọ pé ìjọba ni ń try láti ṣe fún wa ó wà ní ká kọ lẹ́tà. ìrora wáyà ẹ̀ tún ra póòlù òpó tẹ́ tó fi ń gbéná dúró. a tún ra transformer. So kí á ní ṣe aṣojú kí ni ìtumọ̀ ìjọba lórí wa tábà tó gbé fún ọ náà á tó sanwó náà so ìyàwó bíi tọrọ yẹn ti wọ́n bà tó ti wọ́n bà tẹ́lẹ̀tẹ́lẹ̀ dẹ̀ ni kò rí bẹ́ẹ̀ lẹ́yìn gba láyé àtijọ́ ní ìtawà bá káà tó di pé wọ́n yà kọ́ṣẹ́ kínní wọ́n ní tó bá gbé mítà bàbá yìí wọ́n tún try láti fún wa ní service wire látòrí òpó ni ìdí ẹ̀jẹ̀ fi wọ́n ká service wire ni ẹ̀ pé NEPA ló ní kì í ṣe NEPA ló ní mọ́ báyìí àwọn èèyàn ń rà fúnra wọn so tó bá fẹ́ ká ló máa fẹ́ dìjà gbà mí. ìtẹ́ bá rí rí i pé wọ́n fi àwọn separator sí àwọn iná yẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ṣe pé capacity wire yẹn gbé náà ni àní wọ́n fi àṣẹ. ẹ ṣeun bàbá wa ẹja dókè lọ́nà mò ń bọ̀. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. ọmọ mi kí mo bọ ìsọ́njú òní pé kó má dédìí kìíní mọ́ kí mo sọ fẹ́ kó má dédìí kìíní mọ́ kò sí ìkankan tó fẹ́ gbà mẹ́ tó fẹ́ kún kékeré ni àwọn tó ṣe kìíní gan ọmọ tó kọ́ bẹ́ẹ̀ ni sọmọ tó kọ́ bẹ́ẹ̀ wọ́n rọ pé smoker are liable to die young tó fẹ́ kún kékeré ni. bàbá ṣé nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. nǹkan tó kọ síbẹ̀ nìyẹn. èmi ò mọ. nǹkan tó kọ síbẹ̀ nìyẹn mo dédìí ẹ̀ mọ́. kò bá ṣe é sí fárakú náà. tètè ọkọ mu wa ná ṣó tó bá ti wá lè ṣèlérí fún mi wípé òní dédìí kìíní yìí mọ́ mo promise ẹ pé màá bọ gẹ́ẹ̀tì iṣẹ́ gidi. bàbá ó lè dá yín lójú. iṣẹ́ tí wọ́n máa gbowó ńláńlá màá bá yín gẹ́ẹ̀tẹ̀. so gbogbo mọ́dé bẹ́ẹ̀ mọ́ o. ẹ ṣe bàbá. ìkéde pàtàkì wá láti ọwọ́ olùdarí iléeṣẹ́ Jígí Alára. Fún ìpolówó ọjà yín ẹ lè kàn sí iléeṣẹ́ Jígí Alára lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín. káàbọ̀ padà láti ojúde lọ́hùn ní ìkànnì Jígí Alára lórí ètò yẹn tó wa Ojú Ìwòye náà ni ẹ̀tì àti ń pẹ̀ kẹ́lu ìgbéyàwó pẹ̀lú bàbá wa Musa Azeez tí wọ́n jẹ́ onímọ̀ nípa iná. Bàbá wa kábà tún bira wa léèrè ìbéèrè a gbọ́ pé àjọ iná mọ̀nàmọ́ná wọ́n ti fi kún owó iná mọ̀nàmọ́ná nìsín ǹjọ́ jẹ́ tó bá ojú mu pẹ̀lú ipò tí iná wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. ṣe àtakò ṣe rí owó tán fi kówó ná àlè tí tán bá wà dáadáa tẹ́ bá tẹ̀ fi wó kun ṣe pé ọmọ tó ń sanwó lé lórí ṣùgbọ́n
iná ò da ẹ tó fowó lé then àwọn mistake kan wà lórí àwọn tó dẹ̀ àwọn bíi nepa náà ni mo fẹ́ tó pe àlébù ilé lórí pé ẹ wo ẹlòmíì yóò tanná gílóòbù mẹ́wàá sílẹ̀ láì nílò rẹ̀ rà ilé epo mi ò tọ gbogbo bọ́ọ̀bù tó wà níbi kan ló pè sílẹ̀ ẹ̀yin náà wo orúkọ tí wọ́n kí la fẹ́ lò lórí pé some people are not paying lórí pé àwọn kan wà tó yẹ pé wọ́n sanwó àwọn kò sanwó kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ àwọn kan wà tó sanwó àwọn kan wà tó sanwó. ṣé ẹ rò pé àwọn tí wọ́n sanwó náà wọ́n ń ṣe àkóbá tó pọ̀ fún àwọn tó ń sanwó náà látàrí pé káwọn ọmọ lè bá àtúnrí náà lò tẹ́ pé a sì ń sanwó náà àrí náà lò ẹni tí ò sanwó náà tún mọ kọ́ bá náà gan wọn fún wa náà wọn ṣe kíní kankan gan àwọn náà tún sanwó náà. lórí pé a sanwó yẹn ó gbogbo ẹ lọ wà lọ́wọ́ àwọn elétò àwọn tá a pè ní IBDC torí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan n ò ní enough staff ṣe pé tí èèyàn kan bá lè capture ló capture tó bá ti pọ̀jù fún ó ti di iṣẹ́ tí ò lè jáde tí ó bá yẹ pé gbogbo wa là ń sanwó náà tó yẹ pé iná mi ò fà sí ọjà ńgbà mi èèyàn péréte ni ó máa sanwó bẹ́ẹ̀ táyé pé gbogbo wa là ń sanwó náà owó tó fi kún yẹn owó tó ń wọlé yẹn yóò ju ètò wọlé lọ wọn ò bá tí mo fi kún rárá iná àtomi ní Nàìjíríà iná àtomi ẹ mọ̀ pé nǹkan tí ìjọba yẹ kó mójútó pọ̀ ni ẹ wo mínísìn àtẹ̀rí kankan mọ́ ọ̀rọ̀ náà yẹn tí ó bá jẹ́ pé gbogbo wa ń sanwó bó ṣe yẹ ká sanwó tí òun máa dálé kan sí pé tí mo máa dọ́jà kan sí pé tí mo máa dá ayẹmọ́lùkọ bẹ́ẹ̀ tí gbogbo wa ní mítà tí ó jẹ́ pé gbogbo ẹ̀ ń ṣe bó yẹ kó lọ ẹ̀yin náà wo prepaid tán sọ nísìn ẹ wá dúró owó tán fi gba prepaid 3 phase meter nísìn 154,000 tí ó bá gbà 154,000 tí ó mọ owó processing ẹ wo single phase wọ́n ní bí 85,000 ni wọ́n fi gba mítà ẹ̀yin náà wo tí wọ́n bá ṣe pé gbogbo nǹkan báyìí wọ́n dẹ̀ ṣe dáadáa tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n fún àwọn kan ní ìpèdè yẹn lọ́fẹ̀ẹ́ àwọn tó fún lọ́fẹ̀ẹ́ ní ìsìn ni wọ́n gbádùn náà ní ìsìn ni wọ́n ń darí náà lọ because wọn ò ní òjò tó fẹ́ ṣe lórí ẹ̀ gbogbo ibi tí ò ní mẹ́ta yẹn wọ́n lo iná láì ṣe pé bóyá wọ́n rẹ́dí àti sanwó. bàbá wa ẹ jẹ́ ká tó tún bí ìwòkú tó di pé a dojú ọjà lọ́hùn bàbá ṣe ẹ̀rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń sọ pé industrial area làwọn yùn àwọn kò ní àwọn náà mọ́ níná dáadáa wọ́n ń taná wa fáwọn kan ní apá bòmíì ní nítorí báwọn èèyàn ń sanwó dáadáa àwọn rural area báyìí tó bá ṣe commercial area wọn ò ní fún wọn níná ẹ̀yà ọ̀tọ̀wọ́ olúwa láàrin méjèèjì látàrí iná tí wọ́n jọ ń lò. ẹ mọ̀ pé ẹni ìsìn gbà tó sọ pé àwọn ra náà ni ẹgbẹ́ tó ra nǹkan yóò ibi tó bá yẹ kó fi sí náà ni ó fi sí kò ní fi sí ibi tí wọn ò ti ní sanwó fún dáadáa so tó fa industrial area pé wọ́n fún ọ níná náà nìyẹn so ìfà tó gan tí wọ́n bá ń fún àwọn èèyàn díẹ̀ díẹ̀ tí wọ́n bá ń fún wa níbi 2 hours 3 hours àwọn náà mọ̀ pé iná àríná lò àsáàrí lò but ibi wọ́n bá ti ní make sure pé owó ń wọlé ibẹ̀ náà ni wọ́n mọ̀ fún níná kò sí mistake lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n bá mọ̀ pé industrial place náà ló ń sanwó dáadáa tí wọ́n ń tàsí wọn tẹ́lẹ̀ rí owó yẹn san àwọn náà ní ọmọ ẹjọ́ yìí náà ṣùgbọ́n àwa tó jẹ́ ibi tó jẹ́ pé èèyàn pọ̀ sí tó ti ń sùn tó ti ń jí tó jẹ́ pé àwọn kan san àwọn kan san kò sí mítà kò sí kinní kan wọn ò rí di mítà wọ́n ti àmú estimation bill wa ẹ mọ̀ àwọn èèyàn lè máa sanwó tí láì rí náà so tó fà nìyẹn so mi àbílẹ̀ wọn lórí pé wọ́n ṣe fún àwọn ibi tí ó jẹ́ pé ó wà very important tí wọ́n ti ná. ẹ ṣeun lórí ètò yìí ètò Ojú Ìwòye náà la wà ní ìkànnì Dígí Alára pẹ̀lú ìmọ̀ọ́mọ́ yẹn ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hassan bòyìn mọ̀ sí Ojútólé ẹja tún dójú ọ̀dà lọ́nà náà mò ń bọ̀ ká tó wá tàbí kàkù tó béèrè tó kù sí àtọ́kùn wa ẹ ṣé mò ń bọ̀. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. látọ̀dún jíjúde lọ́hùn ní ìkànnì Dígí Alára lórí ètò yìí tó wa Ojú Ìwòye níbi tá a ti ń pẹ̀kẹ́lu tó sinú ṣe pẹ̀lú ìrónilágbára tá a mọ̀ sí iná mọ̀nàmọ́ná pẹ̀lú àlejò mi pàtàkì tá a mọ̀ sí Musa Azeez nọ́mbà wa dáhùn àwọn ìbéèrè tá a ti ń kàtàkù tó sí wọn láti àárọ̀ bàbá wò wá rí pé àtìnágbára àtìnágbòrò ọ̀pọ̀lọpọ̀ náà ló ti bá a sọ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n àwọn nọ́mbà wa yànnà náà rẹ̀ dáadáa ohun tẹ́lómi sọ àríná lò àwọn tí ń jẹ́ kó yé wa ìdí tí àwọn náà fi rí iná lò wọ́n mẹ́nu bà kọ́kọ́ láìpẹ́ pé
àlèmí wọ́n tẹ́ pé àìsanwó ná ìlú ọ̀hún àbí tí wọ́n bá sanwó ná sí ibi ìbẹ́ náà ni wọ́n ta iná sí ní ọ̀dọ́ àtọ́ láàrin industrial area àti àwọn agbègbè kan tó yẹ pé wọ́n ní iná àti commercial area àti industrial area àwọn tá a mọ̀ sí IBDC àwọn náà fowó ra iná ni tó ń bá tà á sí àwọn náà yóò wà àwọn náà kàn tà á sí tó yẹ pé wọ́n ti tètè rí owó rẹ̀ gbà ní wọn ló fa kùdìẹ̀kudiẹ lórí pé àwọn àdúgbò kan níná ibìkan náà wà tán tan iná sí. bàbá wa ẹ káàbọ̀ padà ọ̀nà wo lẹ rò pé ìjọba lè gbégbà láti jẹ́ kí iná mọ̀nàmọ́ná kó rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé kán gbà padà lọ́wọ́ aládàáni àwọn èèyàn IBDC tán gbé fún ni àbí kíjọba orílẹ̀-èdè máa dáná nǹkan máa dáṣàpá lórí rẹ̀ àbí kó sì wà lọ́wọ́ aládàáni ìwo ló dáa jù nínú méjèèjì bàbá. kó gbà pò lọ́wọ́ aládàáni ló dáa jù àtọkùn kò sí lọ́wọ́ aládàáni tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan dẹ̀ ń lọ bó ṣe kó lọ àríná lò dáadáa ṣùgbọ́n aládàáni lè ṣe àpò ìṣòwò gèrè ní gbogbo bí tí wọ́n wá dẹ̀ ti níná ní ìsìn wọ́n mọ̀ sọ pé kò síná ni ibi tí wọ́n wá ti níná ló pọ̀ jù bí wọ́n ní tí wọ́n ti níná lọ. ibi tí ò ti síná pọ̀ ju ibi tí iná wà lọ. so iná dẹ̀ gbọ́dọ̀ jẹ́ general ni kì í ṣe pé private ni iná pé àwọn kan ò gbọ́dọ̀ lò tó bá ti ń di pé àwọn kan ò gbọ́dọ̀ lò kò sí ibi tí ò yẹ kí iná wà. ẹ̀yin náà wo gbogbo òjé tí iná ò bá sí bẹ́ẹ̀ gbogbo dúdú lọ ni ẹ wo gbogbo ọ̀nà bíi tí ó wá yẹ kéèyàn lọ tí ò bá sí náà bẹ́ẹ̀ gbogbo dúdú lọ ni. so iná ò ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ especially iná omi àti títì nǹkan tí yà ń jẹ lórí ìjọ àti ìjọba ń fún àwọn aráàlú náà ni tó jẹ́ pé ó jẹ́ pé níìsín àti gbà níìsín nígbà tí òṣòmi mọ́ níìsín àwọn olóṣèlú ń gbẹ́bọ̀ wò wọ́n ń gbẹ́bọ̀ wò fún ọlọ́wọ́ wọ́n ń gbọ́ lọ́wọ́ wọ́n ṣe oríṣiríṣi fún adẹ̀ǹwà bó tiẹ̀ ṣe pé à ń rà náà ni because tó àbá tó rà náà owó tí ó fi mọ́ maintain ẹ̀ kò ní sí ṣùgbọ́n adẹ̀ make sure fáà rí omi yẹn lò so kí ìjọba kó hàndù ẹ̀ ló dáa jù kan andu ẹ ó ṣe kó pàtàkì ju wọn wà ládàáni tán gbé sí lọ bàbá wa ẹjẹ tó ń béèrè pé à ń gbọ́ pé ìjọba orílẹ̀-èdè fẹ́ yọ owó ìrànwọ́ lórí ọ̀rọ̀ owó ná à ń gbọ́ pé wọ́n ti yọ kó lórí ọ̀rọ̀ epo ló fi dá kùdìẹ̀kudiẹ̀ sílẹ̀ ṣé yíyọ kó lórí ọ̀rọ̀ owó ná náà báyìí kò ní í dá kùdìẹ̀kudiẹ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ owó ná. ẹ ṣe àtẹkùn ṣe rí ọ̀rọ̀ pé wọ́n yọ owó sọ́sídì epo lórí ọ̀rọ̀ náà ṣe rí ìjọba mo tún ẹ́ẹ́dì pé mo rí pété ọ̀rọ̀ kan pé ìjọba yẹ kó ní ìkọ̀kọ̀ tó máa ṣe fún aráàlú gẹ́gẹ́ bí àǹfààní nígbà tí wọ́n bá fún àwọn federal honourable ó fún ọ lówó ẹ lọ fi constituency yín ẹ lọ ṣe bẹ̀ dáadáa ó fún àwọn senate ẹ lọ sí àwọn ward yín ẹ lọ sí state kìíní yín ẹ lọ ṣe bẹ̀ dáadáa wọ́n mọ̀ pé àwọn nǹkan kan tí àwọn èèyàn lè jàǹfààní ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ṣe rí lórí pé wọ́n tún wá pé wọ́n kò nígbà kò yẹ kó yọ rárá tépo tẹ́ ń yọ gan ẹ̀mọ problem tó fún wa ni látòrí wákìlì kan tó di 6+ àtún wá pò lórí 6+ nísìnyí àtún ní lack of epo báyìí àti ẹ̀gbọ́n yẹn pé ó máa solve ìyẹn ti solve lọ́wọ́ báyìí bẹ̀tì lórí 6 nísìnyí àwọn iléepo kan wà tán ta 9+, àwọn kan wà tán ta 5+, àwọn NNPC wọ́n ti ta 5+ àti ìyá wa kìíní wọ́n ta bẹ̀tì ó ṣe ẹni ká máa yọ nǹkan kan yẹn ẹ kò ń blame bàbá wa Tinubu torí pé bó ṣe wọlé náà ló yọ subsidy kó lórí ọ̀rọ̀ owó epo kí ni ò bá rọ̀ ìjọba gbogbo ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún wa lórí ọ̀rọ̀ náà kàn ṣe iná gangan ni iná gan wà very very important àmọ́ iye tí ó ti ní diversion lórí pípé mo fẹ́ ṣe. látàrí pé kò sí ná ẹ ṣeun bàbá wa ìbéèrè tí màá fi máa káàdì ẹ̀ lórí ètò yìí ètò wa Ojú Ìwòye ní ìkànnì Jígí Alára náà ni pé bàbá ọ̀nà wo wá ni a tún lè gbà láti máa lọ́nà mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí àwọn ọ̀nà wo látún gbọ́n látún lè máa dá bí àwọn kan tún láwọn kankan ní ìsìn tó jẹ́ pé tán bá rí iná mọ̀nàmọ́ná wọ́n fi ń ṣe pé àṣà tàn kankan àwọn ọ̀nùrà àwọn ọgbọ́n kí ló ní tìjọba bá mójútó. atẹ́kùn ẹkùṣẹ́ ẹkùlàkàyè ọ̀pọ̀lọ yóò níjọba ṣe rí lórí ọ̀rọ̀ solution kò sí tí o máa ń lọ alternative bẹ́ẹ̀ kò sí tá a lè fi wé náà gbogbo àwọn solar nǹkan kan tán ra yẹn ó cost gan but some people are enjoying nígbà tí ó sì solution ọ̀gá mi tiẹ̀ kan mo ní master kan tó ṣe pé ó lọ ra solar yẹn 2 million plus ṣé gbogbo ala ní 2 million plus náà. mi wò pé àtàrí àìníná náà ló jẹ́ kí gbogbo ẹ̀ máa gbẹnu sókè. yóò gbẹnu sókè ìgbà tó ṣe pé solution ẹ̀ wá tí ìbá dẹ̀ ti ń wá solution ẹ̀ any cost ló máa bá pàdé bẹ́ẹ̀ ẹ wo náà
iná tá a bá lò fún èdè kẹ́ lọ wo epo téèyàn ó lò fún èdè tí ò bá sí náà kẹ́ lọ wo dísù tí ó lò fún èdè tí ò bá sí náà. síjọba wa lè ṣe àdúgbò kankan ṣe sólà bẹ́ẹ̀ tó jẹ́ pé yóò já àǹfààní fún gbogbo aráàlú yóò ṣe ẹ̀mọ́ tanná lásán ṣé wọ́n lè bá wa ṣe irú nǹkan àbí kò ṣeé ṣe fún ìjọba yìí. iṣẹ́ rí tó ń bọ̀ lọ tí mo jáyà fún ni pé kọ́rọ̀ náà má dàbí ọ̀rọ̀ láìtẹ̀ ẹ pé no more láìtẹ̀ náà. bẹ́ẹ̀ni. ẹ ṣáà mọ̀ pé a ní fún láǹfún kankan tá à ń lò tẹ́lẹ̀ ṣe o pé gbogbo solution ti dé tí fò ti dé iná ló ń bọ̀ lórí ọ̀rọ̀ náà bá wọn ló ń bọ̀ lórí ọ̀rọ̀ náà tí wọ́n bá gbà fẹ́ rí kí a mọ̀. ìyẹn ni pé pánsá òfura pánsá jáná bẹ́ẹ̀ àjẹ òfura àjájìn bónílò bá fura o lè ní òkú kíjọba orílẹ̀-èdè wa kan fura lórí ọ̀rọ̀ kíni o lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná kí wọ́n yẹ pé ìtaàrò kó bá wa bá tí à ń rò jẹ́ lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná bàbá wa ẹ ṣé púpọ̀ ẹ ṣé ẹ bá wa dárúkọ yín fún àwọn aráàlú kó tó di pé àmọ̀ tàtàrí lórí ètò yẹn tó wa Ojú Ìwòye. orúkọ mi ni Musa Azeez tí wọ́n pè ní headmaster ọlọ́run ìjọ dà. àmì ẹ ṣé púpọ̀ bàbá wa. tó lórí ètò yìí tó wa Ojú Ìwòye náà lẹ́wọ̀ àtẹ̀tí ń gbé wa ní ìkànnì Jígí Alára pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan tí wòye mọ̀ sí Ojútólé èmi ní kọ́kọ́ wà mí bí omi ìkọ́kọ́ mo kọ́wọ́ rìn mi pẹ̀lú àwọn akẹgbẹ́ mi lájọ kọ́wọ́ rìn lónìí amójúọ̀rọ̀ mi náà ni Ọláyínká Gabriel pẹ̀lú Sọ́líù Bákàrè àwọn gbẹ́lẹ́gbẹ́ mi pàtàkì láti jọ ń lọ láti òwúrọ̀ tá a ti ṣe káàkiri. mo tún dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Jígí Alára ìyún Olúfẹ́mi Bánkọ́lé ọmọọba Bánkọ́lé àwọn náà ni aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Jígí Alára títí ìgbà míì tá a tún pàdé lórí ètò yìí tó wa Ojú Ìwòye ní ìkànnì Jígí Alára mẹ́mọ́ sọ fún wa pé ejò kan nírọ̀lù rẹ̀ pé láyé ìkódúró bákan náà mo kì í pé ẹ̀kọ́ àfẹ́rẹ́ o ẹ̀mí parẹ́ ó dà. Àtótó aréde pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́lé àti gẹ̀ẹ́sì ni wọ́n ni. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 07050580241 àti 09039893895 tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí Jígí Alára rédíò wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Jígí Alára rédíò a máa retí yín o. Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. Ojú Ìwòye ètò tó